olórí oko ìpínlẹ̀ ọ̀sùn gómìnà nurudeen jackson adémọlá adeleke ó ti ránṣẹ́ sí olórí oko káfátà lórílẹ̀‐èdè nàíjíríà ìyẹn ààrẹ bọ́lá ahmed tinubu láti ṣe ìkìlọ̀ fún gómìnà àná ní ìpínlẹ̀ ọ̀sùn tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ohun tó ń wọlé sórí omi lórílẹ̀‐èdè nàíjíríà lásìkò yìí ìyẹn alhaji gbóyèga oyètọ́lá tó sì jẹ́ kó di mímọ̀ pé kí tinubu kó má ṣe jẹ́ kí gbóyèga oyètọ́lá kó po orúkọ ẹ̀ mọ́nú ẹrọ̀fọ̀ kó sì má ṣe jẹ́ kí ó da ìpínlẹ̀ ọ̀sùn mọ́ òun lórí rù pàápàá nípasẹ̀ rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ ọ̀sùn. Ẹ rántí wípé rògbòdìyàn ó wà láàrin àwọn alága ìbílẹ̀ ìjọba ìbílẹ̀ ọ̀sùn èyí tó jẹ́ kí ìjọba àpapọ̀ kó gbẹ́sẹ̀ lé owó tí ó jẹ́ ti àwọn ìjọba ìpínlẹ̀ ọ̀sùn èyí tí wọ́n ń pè ní local government allocation tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí wọ́n ti àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ ọ̀sùn pa láìpẹ́ yìí ìyẹn lọ́dún tó kọjá lóṣù díẹ̀ sẹ́yìn iná ṣẹ̀ṣẹ̀ ṣe padà tó sì jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ ọ̀hún ni ló ń gbóná janjan nítorí pé ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ní òrówó oṣù gbà kódà àwọn ọba aláyé tí wọ́n wà lábẹ́ ìjọba ìbílẹ̀ àwọn náà kò yọ wọ́n sẹ́yìn nítorí pé àwọn náà wọ́n rí owó oṣù wọn gbà. Gbogbo eléyìí nínú ń ṣẹlẹ̀ ló jẹ́ kí agbo òṣèlú ìpínlẹ̀ ọ̀sùn kó gbóná janjan tó sì jẹ́ pé oyètọ́lá ìní gómìnà adeleke ló ń fẹ̀sùn kàn pé òun ló wà nídìí gbogbo ọ̀rọ̀ yìí àti pé agbára ìjọba àpapọ̀ tí ó wà ni ó ń lò láti fi da ìpínlẹ̀ ọ̀sùn rú. Nínú àtẹ̀jáde tí gómìnà adeleke wá fi síta nínú ọ̀sẹ̀ tá a wà yìí nípasẹ̀ agbẹnusọ ẹ̀ malam rasheed ọ̀làwálé tó tẹ tẹlifíṣàn yorùbá Tòótọ́ Lọ́wọ́ ló mà ti jẹ́ kó di mímọ̀ wípé kí ààrẹ bọ́lá ahmed tinubu kó ṣe ìkìlọ̀ ńlá fún gbóyèga oyètọ́lá tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ìyẹn gómìnà àná ní ìpínlẹ̀ ọ̀sùn nítorí ó ní gbogbo ọ̀nà ìlú ń wá láti fi da ìpínlẹ̀ ọ̀sùn rú. Ó ní ọ̀rọ̀ tí oyètọ́lá ṣẹ̀ṣẹ̀ sọ láìpẹ́ yìí tó ń jẹ́ kó di mímọ̀ pé kò sí wàhálà ní ìpínlẹ̀ ọ̀sùn àti pé àwọn tí ó yẹ kó wà ní ìjọba ìbílẹ̀ ọ̀sùn ìyẹn àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc àwọn náà ló wà níbẹ̀ tó ń ṣàkóso ẹ̀. Ó ní gbogbo eléyìí bí ẹni pé oyètọ́lá ó fẹ́ fi máa dá wàhálà sílẹ̀ ni. Gómìnà adémọlá adélèké wá jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ tí alhaji gbóyèga oyètọ́lá sọ yìí ó ló ti fi hàn gẹ́gẹ́ bí ẹni tí kò tún níbọ̀ fún àwọn orí ọdẹ ní ìpínlẹ̀ ọ̀sùn. Ó ní bó bá ní ò sí wàhálà ní ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ ọ̀sùn ó ní kí ló dé tí gbogbo àwọn orí adé tí wọ́n jẹ́ bàbá àwọn tí wọn kò rí owó oṣù wọn gbà èyí tí kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn kó lè rówó ná láti bí oṣù mélòó kan sẹ́yìn èèyàn pé tó ti fẹ́ pọ́dún kan báyìí tó sì ní kí tinubu kó tọwọ́ ọmọ oyètọ́lá bọ̀ṣọ kó má ṣe jẹ́ kó ba orúkọ ẹ̀ jẹ́ kó sì má ṣe jẹ́ kó wá da ìpínlẹ̀ ọ̀sùn